yà ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, málémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Málémi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kí ẹ̀yin al-ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfá akọ́mọníkéwù àfá akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá wípé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ́rẹ́ndì bíṣọ́ọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírèbọmi kérúbùrán sẹ́rẹ̀fù celestian, pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì ayé pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kára ṣàṣà mú kẹ́yìn ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé ẹ̀sìn tá a báláyé. Ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn àbáláyé, mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ní ṣe wéjá bẹ́ẹ̀ lẹ́ẹ̀ní ṣe gbòwà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ ẹ́ dànù. Àdó mẹ́ta báyìí làdúrà ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tá a fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo mọ̀ ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà jìgbìnì bí àti àkún aláṣọ àlàfúnfún gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, ọba alálàáfíà, ọba oníwà pẹ̀lẹ́, oníwà tútù bí àdàbà. Ọ̀nìrìṣà àrólé Oòduà bàbá, mo kí yín o. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, gbogbo ọba tí bá ti ń dádé ní ilẹ̀ kóòtù òjíire, Ọ̀nìrìṣà ìní bàbá gbogbo yín pátápátá. Yálà ọjọ́mọ ọba Mákíọ̀sán gẹ́gẹ́, yálà ọjọ́mọ Ọ̀rúnmìlà, yálà ọjọ́mọ Bàtálá, àbọ̀ ọjọ́mọ Odùduwà, èyí ìyówù tó bá jẹ́, àrólé Oòduà Ọ̀nìrìṣà ìlò lórí aládé gbogbo káàpàtà. Bàbá mo kí yín, mo kí yín kú ìwà pẹ̀lẹ́, mo kí yín kú sùúrù, mo kí kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ó mà ṣe o, ó mà ṣe o. Wọ́n ní létí ń tòrò, àwọn àgbà ló wọ́rọ̀ kan, wọ́n ní létí ń tòrò, àmọ́ ìní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀. Àmọ́ ẹ̀yin àgbà náà lẹ́níbi tó bá ti yẹ ká bá ọgbọ́n bá gàn bẹ́ẹ̀, a máa ṣe ni yeye, a máa dunni dókan àyà. Ó mà ṣe o. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, èéṣe ọba Akíìmù Abímbọ́lá Òwò Adé, mo kí yín. Ẹ wò ó ń èdè bí ọ̀rọ̀. Mo wá kí bàbá tèmi ọba Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà, the Olúbàdàn of Ìbàdàn land, the history maker, a former senator, a former governor, now an imperial ruler, the Olúbàdàn of Ìbàdàn land, ọba Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà. Bàbá mi mo kí yín o, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ kó kárí kése. Kílẹ̀ Yorùbá máa ń dàrú, kílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kó túbọ̀ kó tùṣẹ́.
àlàáfíà tí ń jọba ńlẹ̀ Ìbàdàn kó túbọ̀ mọ́ ìjọba lọ láyé ọba Dr. Rasheed Adéwọ̀lú Ládọjà. mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Nurudeen Adémọ́lá Adélékè Jackson, gọ́vnà Abíọ́dún Oyèbánjí pẹ̀lú gómìnà Dàpọ̀ Abíọ́dún tẹ̀ wá dórí gọ́vnà Babájídé Sanwó-Olú. mo kí yín o, Olódùmarè a máa kún yín lọ́wọ́. mo wá tara ṣàṣà mo lọ sórí bàbá mi the emeritus professor alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, bàbá mi professor Banji Akíntóyè. bàbá mo kí yín k'Olódùmarè tó gbọ̀jà ròrùn yín ṣaṣọpẹ́. mo wá lọ sórí èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. májà sọ́lá Àdìsá ọmọdé ẹmọ akukọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó kó. olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde ọmọ ládéládé Aláàfin ọ̀ládé adé aládé kó ńlá gbàfà láàfin bọ́ bá rú ọ lójú bọ́ bá pàdé Aláàfin lọ́nà bí wọ́n lè rè pé ṣé lóòótọ́ adé aládé kó ńlá gbàfà láàfin. àmọ́ bọ́ bá fẹ́ bi Aláàfin léèrè mọ̀ bó ṣe béèrè o, torí ara ń kan Gaza wọn lọ́wọ́. ara ń kan Gaza ó mà ṣe o. ibo mò ń lọ lónìí, ọ̀nà mi yà sọ́nà mẹ́ta. àkọ́kọ́ èéṣe ń lọ sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. ẹ̀ẹ̀kejì ń lọ sórí òmìnira olóyè Sunday Àdìsá ọmọ Adéẹmọ. ẹ̀ẹ̀kẹta ń wá lọ síbi rúkèrúdò àìsí ìsinmi àìsí àlàáfíà àìlèsùn forílẹ̀sùká tí ń bá ìran Yorùbá ní ìpínlẹ̀ Kwara. ẹ wò ẹ wá nǹkan fìdílé, bẹ́ẹ̀ kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ fetí gbọ́yàwó ọ̀rọ̀. bí ẹ ṣe ń wò mí tẹ̀ ń gbọ́ mi, ẹ máa bá ń share ètò yìí, ẹ máa bá ń share ẹ̀ lógúnlógún, ẹ máa bá ń share ẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ bá ṣe ń share ẹ̀ tí mò ń wo àwọn èèyàn bá ṣe ń wò mí sí, nínú mi ó máa dùn láti sọ̀rọ̀. yes, yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sálẹ̀ ọkọ ṣúké. èmi ti dákẹ́ rọ́rọ́rọ́rọ́ láti bí ọjọ́ bíi méjì ní ìgbà tí mò ń dúró de the expiration of 40 because ẹ bá jẹ́ ń sọ òyìnbó mọ́, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mi bàbá mi lẹ́ni omi ẹni tó bá ti ń ṣètò má sọ òyìnbó mọ́ ń gbà tó jẹ́ wípé ètò tó ń ṣe ètò Yorùbá ni ìwà fẹ́ sọ ètò. wákàtí méjìdínláàádọ́ta tá a mọ̀ sí 48 hours lẹ́yìn tó forí ṣánpọ́n, lẹ́yìn tí pinpin tó bá, lẹ́yìn tí ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin Ọ̀yọ́ tó fún bàbá rẹ̀ ìgbọ́rí láyé mi, ìfẹ́ gbọ́rí kọ́mọ ọmọ fún bàbá rẹ̀ ní gbèdéke. èéṣe ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé kábíyèsí kí ni ń jó yín lọ́wọ́ tẹ́ ẹ̀ fi jólẹ̀? kí ni tí ń tì yín lọ́pọ̀npọ̀n? kí ni tí ń gbénú yín? ta ní ń tì yín, ta ní ń pòkọ ọ̀bànújẹ́ fún yín mu? èéṣe ṣé tẹ́ bá tiẹ̀ fẹ́ wá sọ̀kò, ṣé tẹ́ bá fẹ́ ṣìwàwù, ṣé sórí àpèrè bàbá tá a nígbàgbọ́ pé ó bí yín lọ́mọ ṣé ló yẹ kẹ́ ẹ ṣìwàwù sí ni? kábíyèsí ọba Ọ̀wádé, gbogbo ọmọ Yorùbá pátápátá nínú wọn dùn nígbà tẹ́ ẹ fẹ́ gorí àpèrè gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. a nígbàgbọ́ wípé ìgbìyànjú bàbá wa ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì
láti mú ilẹ̀ Yorùbá bọ́ sí ojú kan pẹ̀lú ìṣọ̀kan nínú ìfẹ́. A ní ìgbàgbọ́ wípé ẹ wá ràn wọ́n lọ́wọ́ ni, láì mọ̀ wípé ẹ̀yin gangan lẹ́lu bí tí pọnmọ́ rẹ balùwẹ̀. Ẹ má bínú kábíyèsí. Èéṣe láàrin oṣù mélòó tẹ́ ẹ dá láàfin, láàrin oṣù mélòó tẹ́ ẹ gorí àpèrè Ṣàngó, orí àpèrè Ọ̀rànmíyàn tẹ́ ẹ gùn, ẹ mọ̀ tí ń ṣe báṣubàṣu, kò dá lójú pé gbá oyin lẹ́gbẹ́. Kábíyèsí, bàbá gbàgbé ẹjẹ́ ara yín létí, bẹ́ẹ̀ sì rántí tá ìgbàgbé ẹjẹ́ àṣìwé ìrántí hàn yín. Lẹ́nu ìgbà tẹ́ di Aláàfin Ọ̀yọ́, àwọn ìgbésẹ̀ gbáǹkọ́gbì ló ti ṣẹlẹ̀, tá a nígbàgbọ́ wípé bọ́jú ṣèṣì ni, kò gbà má jẹ́ bẹ́ẹ̀. Àbúwájọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó fẹsẹ̀ méjèèjì ìjọra ètìra wọn. Kábíyèsí, abẹ́ ti gbàgbé tọ́ba Ọ̀yọ́túnjí, bàbá ọba Ọ̀yọ́túnjí tó ṣe bẹ́ẹ̀ tó já láìsí, ẹnu kun ààfin Ọ̀yọ́ púpọ̀. Àwa yìí jáde, a ní ò jẹ́ bẹ́ẹ̀. Mo fi ọba tó lẹ̀mí mi búra, mo pé bọ̀dá mi lórí ayélujára yẹn, bọ̀dá mi Awíkonko, mo ní bọ̀dá ẹ stop ṣe bẹ́ẹ̀. Kí l'Aláàfin gbà lọ́wọ́ yín? Ẹ̀ṣẹ̀ wo l'Aláàfin ṣẹ̀yìn? Bọ̀dá yìí wá yànnàná ọ̀rọ̀, wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún mi. Mo bẹ̀ wọ́n nígbẹ̀yìn gbẹ́yìn, bàbá ọba Ọ̀yọ́túnjí mọ̀ já láìsí. Kábíyèsí, ọba Òwúadé, ẹ̀yin kan náà ni ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ló kí lẹ́ẹ̀dá lóhùn níjọ́ ìwúyè yín. Ẹ acknowledge ọ̀pọ̀ èèyàn tó wá, ẹ mọ̀ acknowledge presence bàbá tó bí yín lọ́mọ. Abẹ́ ẹ ti gbàgbé pé bàbá tó bí yín lọ́mọ lọ́ọ̀ ní ìrìṣà ni. Ọmọ ṣe o, ẹ̀yin adífá, ẹ̀yin tẹ́ ẹ fi fá mọ́ba, ẹ bá ti bi Ifá léèrè pé irú ọba wo ni ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, irú ọba wo ló fẹ́ jẹ́ fúnra kóòtù òjíire, kẹ́ ẹ tó fi sórí àpèrè pé kọ́ mọ́ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Ìntà àbá lọ́wọ́ bàbá wa ọba Adéyẹmí Lámídì Àtàndá Ọláyíwọlá, tá àbá lọ́wọ́ wọn. Mo dẹ̀ sọ kí ní kàhẹ́lìà, mo ní kábíyèsí, ẹ má jogún ọ̀tẹ̀, ẹ má jogún tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ẹ má jogún ìwọ́jú mẹ́mí òjò ọ́. Ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, ẹ ti jogún rẹ̀. Kábíyèsí ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta kó tó tẹ́rí gbaṣọ, ó mẹ́ṣù ọ̀ wípé ìfẹ́ wà láàrin Ọ̀nìrìṣà pẹ̀lú àwọn ni àìmọye bí. Pẹ̀lú ọjọ́ orí bàbá mi ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta, àìmọye àwòrán wọn ló wà tí ó dàbí pé wọ́n kí àrólé Oòduà Ọọ̀ni Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, wọ́n kí wọn, wọ́n sì bẹ̀ wọ́n tẹ̀. Abímbọ́lá Ọ̀wọ́adé, ọdún mélòó, oṣù mélòó, ọjọ́ mélòó, ọ̀sẹ̀ mélòó lẹ́yìn ti lò lórí àpèrè tí sọpọ́n tẹ́ ẹ ti ń fọgbà yánga? Ọjọ́ mélòó lẹ ti lò? Ọ̀sẹ̀ mélòó lẹ ti lò? Oṣù mélòó lẹ ti lò tẹ́ ẹ ti ń wẹ́ ní ojú yín? Ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, bóyá kò yé jí ni ẹjẹ́ àṣìhàn yín, kò sí ti ń jẹ́ empire mọ́. Bẹ́ẹ̀ bá ń tanra yín lókù. Àpọ́nlé ni mọ́là Awúsá làwúsá ń jẹ́, kò sí ti ń jẹ́ empire mọ́. Ọba kọ̀ọ̀kan ló di dọ̀míìnì ẹ̀ mú, ọba kọ̀ọ̀kan ló di tẹ́rítírì rẹ̀ mú. Àṣẹyìn tí ẹ̀ mọ ọtímẹ́tọ̀mù fún odidi àrólé Oòduà bàbá yín èé ṣe.
Fúlàní ti ń pa wá látọdún yìí, Fúlàní ti ń jí wa lọ́mọ, tí ń gbẹ̀mí àwọn ìyá wa nínú oko, tí wọ́n ń fipá bá àwọn ìyá wa sùn, tí wọ́n ń bà wá lóko jẹ́. Èé ṣe Aláàfin Ọ̀yọ́ tó fún wọn ní ọtímẹ́tọ̀mù pé kí wọ́n fi ilẹ̀ bàbá wa lẹ̀? Èé ṣe ọwọ́ adé lórí pé Ọ̀nìrìṣà wọ́n pe bàbá wa Dọ̀tun Sànúsí ní ọ̀kan lọ́mọ Oòduà. ẹ wá fa petro, ẹ wá gbá epo parí, ẹ wá ní ẹ fún odidi àrólé Oòduà, ẹ fún ní 48 hours. Ẹ dákun, ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, 48 hours ti pé òkèlè dàda yín fẹ́ dà. Ìgbàgbọ́ àwọn ọmọ Yorùbá ni wípé orí Olúwo ní dìndìnrìn ní jàgídíjàgan ọba ó ti pin. Àmọ́ pé ti yín tó ń wá peléke, tí yín gan fẹ́ ju tolúwo lọ o. A ti mọ tolúwo títí ẹ̀ wípé àfàjù gbọ́ ní dààmú Olúwo, kí ní dààmú ẹ̀yin ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, kí ní ìṣòro yín? Èéṣe kí ló dé tọrọ gbogbo èṣe lórí alábàáhùn? Ẹ̀yin náà ni kí ló dé tẹ́ẹ̀tẹ́kì gentility ọba Babátúndé Ẹniìtàn Ògúnwùsì? Kí ló dé tẹ́ẹ̀tẹ́kì for foolishness? Kí ló dé tẹ́ẹ̀ nígbàgbọ́ wípé ìmọ̀ ṣe sùúrù, ìkónimọ́ra, ìmọ̀ fọwọ́ ọ̀fẹ́ hàn tí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì tí ń wù níwà, kí ló dé tẹ́ẹ̀ mú mọ̀ pé àgọ̀ ni? Kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì kété tó gorí àpèrè gẹ́gẹ́ bí àròlé Oòduà, ọ̀nàwọ́ ọ̀fẹ́ sí gbogbo lọ́balọ́ba, ó káàkiri gbogbo ilẹ̀ Oòduà, ibi tó yẹ kó dé àti ibi tí ò yẹ kó dé. Kábíyèsí nawọ́ ọ̀fẹ́ sí gbogbo wọn. Ó ní ẹ máa bọ̀, ó ní ẹ jẹ́ àjọ ṣe, ẹ jẹ́ àjọ tó, kílẹ̀ Oòduà, kílẹ̀ Yorùbá ó lè túbọ̀, kó lè túṣẹ́. Kábíyèsí ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, bàbá ní akẹrù inú ẹrú àbàjẹ́. Kì í ṣe gbogbo wa lọ́mọ Odùduwà, ṣé gbogbo wa lọ́mọ Odùduwà ni? Tẹ́ bá fẹ́ kílèmù, ẹ máa kílèmù seniority lórí àwọn tẹ́ ẹ bá jọ jẹ́ ọmọ bàbá. Ẹ máa kílèmù seniority lórí gbogbo ọmọ Yorùbá. Ọ̀pọ̀ èèyàn ló pè mí, ìyá ní pààrọ̀ orúkọ Yorùbá torí pé kí ni? Torí pé àwọn kan wọ́n jókòó, wọ́n pé bíríkótó, wọ́n pé bìrìkòtò, wọ́n ń wí kẹ́tẹ́kẹ́tẹ́ sétí ọba. Ẹ̀yin Yorùbá àti bó? Kí ló dé tẹ̀ ń tanra yín ná? Àwọn arókè Ọya ló fún wa lóko. Yínmírín ló di Yorùbá. Èéṣe ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé aláwàdàmọ́ ni yín o. Èmi ọmọ pé tí ẹ máa ń wo fíìmù bàbá Sàlá dáadáa, bí ẹ wá ti wo fíìmù bàbá Sàlá, ó ti wá kó sí yín lórí púpọ̀ jù, débi pé ẹ tó wá gorí àpèrè Ọ̀rànmíyàn, àpèrè Ṣàngó. Fíìmù bàbá Sàlá tẹ́ ẹ máa ń wò láti ìgbà kékeré kò kúrò lórí kò kúrò nù mẹ́mórì yín náà, ẹ tó wá fi ń ṣèjọba. Ẹ ń fún odidi bàbá tó bí yín lọ́mọ, ẹ ń fún ní 48 hours. Ẹ dákun Aláàfin Ọ̀yọ́, nígbà 48 hours tó wá pé, kí wá lẹ ṣe o? Kí ni dàda yín fẹ́ dà? Ṣé ẹ fẹ́ pa Ọ̀nìrìṣà ni àbí kí lẹ fẹ́ ṣe gan? Àwọn ọmọ Yorùbá ń retí action yìí o. Agbógbó kùkù làjà ìdún màhúrú mọ́ni, tẹ́ndún màhúrú mọ́ Ọ̀nìrìṣà, kí lẹ fẹ́ fi dà? Òṣùwọ̀n yín ti kún jù. Ọjọ́ mélòó lẹ ti lò? Oṣù mélòó lẹ ti lò? Ọ̀sẹ̀ ló lẹ ti lò lórí àpèrè tẹ́ ẹ ti divide ìran Yorùbá? Ẹ̀yin ọ̀wáyé ẹ̀ wórí àpèrè láti so gbogbo tó ti já nínú ìran Yorùbá. Ẹ̀yin wá láti já kùtùkùtù ni. Èéṣe ṣe bẹ́ẹ̀ ṣe bá lọ́wọ́ àwọn aṣíwájú nìyẹn. Bàbá yín tó jẹ́ Láwánì Amóbíẹyẹ Agogo Ìjà,
ṣé báwọn ṣe ṣe nìyẹn? wọ́n ní bọ́mọ ọ̀bá pátán yọ ọ̀bá rọ̀bá rọ̀bá sì rèé bàbá àtàn ni. kábíyèsí òkú bàbá yèyè àṣẹ dáadáa ara ayé ní màmú ni rántí àárọ̀ ọ̀run. ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta with his age pẹ̀lú ọjọ́ orí wọn, bàbá yìí ń fi gbogbo àwa ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. kété tí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì tó sì nawọ́ ìfẹ́ sí bàbá yìí, bàbá sì mọ ó sì hàn mọ́kàn. èéṣe Ọ̀ràngún lè làásẹ̀ ti gbàgbé ní tó ṣẹlẹ̀ sọ́ràngún lè láàfin yín, ṣe ti gbàgbé ni. tí ó ní Ọ̀ràngún lè là ẹni tó jẹ́ wípé ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta tó hold in high esteem torí wípé ẹ̀gbọ́n wọn ní í ṣe bàbá ní àtònú ọmọ Odùduwà, ẹ̀yin làbí gbẹ̀yìn, Aláàfin làbí gbẹ̀yìn. ẹ dá odidi Ọ̀ràngún lè là, ẹ dá dúró nú ọkọ̀ fún àìmọye wákàtí débi wípé bàbá yẹn ò padà fojú kàn yín tẹ́ ẹ padà lọ torí wò pé ẹ̀gbin gbòòn ìmí ẹran ń di èèyàn. bàbá ọba Ọ̀yọ́ tó jí wá, kábíyèsí kí ló ṣẹlẹ̀ sí bàbá ọba Ọ̀yọ́ tó jí? ẹ̀yin yìí náà ni ẹ ti ẹ̀jẹ̀ ń wá bí yín léèrè. gbogbo oyè wèrè oyè àdánwò tá n fi yàn jẹ lọ́yọ̀ọ́ Aláàfin kí ló ti mú wá fúnra Yorùbá? ẹ̀yin lẹ́ fi Wàsíù jẹ Máyégún general, Wàsíù Àyìndé kí ló mú wá fún wájú ìtìjú lọ fọwọ́ dá plẹ̀nì dúró? Ṣínà Pẹ́lá ẹ fi jẹ ayédèrò àbí nǹkan ilẹ̀ Yorùbá. ẹjọ́ torí Ọlọ́run àwọn oyè tá n fi yàn jẹ yẹn kí ló fi contribute the life of the masses, kí ló fi contribute sí ìgbé ayé ọmọnìyàn, ìgbé ayé aláìní? kí ni tó bùkún wa? kí ló ti dá fún wa nílẹ̀ Yorùbá? a jẹ́ wípé ẹ jẹ́ Aláàfin Ọ̀yọ́, ẹ̀yin lẹ́jọ́ ó yé wa pé dájúdájú ìjẹkújẹ ohun àjẹbánu tẹ́ ẹ máa ń jẹ nínú káfíníjòyè yín lọ́ka yín la. empire wo lẹ̀ ń pariwo mọ́? kí lẹ̀ ń pariwo mọ́ wa ní empire? what is the empire? where is the empire? empire tó ti collapse tipẹ́tipẹ́. bẹ́ẹ̀ empire bá wà ní Fúlàní ní ń pààyàn ní Kwara lọ́wọ́lọ́wọ́ yẹn nífẹ̀ẹ́ lódùn èé ṣe tẹ́yìn ò fún Fúlàní ní ultimatum pé wọ́n filẹ̀ bàbá yín lẹ̀ káwá aráṣọ ogun lọ́rùn yín gẹ́gẹ́ bá a ti máa ń rí lára àwọn àṣíwájú Ààrẹ Ọ̀nà Kakanfò yín tẹ́ jẹ́ èé ṣe tẹ́ ẹ̀ pàṣẹ fún kí ó ṣígun kọ́lọ̀ rèé náà Fúlàní dànù. ó mà ṣe o, kábíyèsí ẹ dójú tì mí, ẹ dójú tì ìran Yorùbá. ẹgẹ́ pè mí ń gbà wọ́n nígbà tí Aláàfin Ọ̀yọ́ tí àti wá náà ní Yorùbá èyí ṣe tá a pààrọ̀ orúkọ ọ̀ràn Yorùbá ká sọ ní ọmọlúàbí nation. torí pé kí ni mi a máa sọ báwọn èèyàn pé kì í ṣe gbogbo wa pátápátá lọ́mọ Odùduwà. ọmọ Ọ̀rúnmìlà wà, ọmọ Bàtálá wà, ọmọ ọba Mákín wà, ọmọ Odùduwà wà. èyí tá a tó wá pè tá à ń pe gbogbo wa ní àpèjà tá à ń pe Yorùbá, ẹ̀yin tó wá sapá kandakanda pẹ́yìn ní Yorùbá, bẹ́ẹ̀ sì tí a tó pera yín Yorùbá náà tó náà kí lẹ fi dá sọ́rùn ìran Yorùbá? ọ̀ràn lẹ fi ń dá kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọ̀ràn ilẹ̀ fi ń dá. àti ẹ̀kúkú wá mọ̀ gan ṣé gbá atalẹ̀ gbé ni àbí gbá oyin? torí tẹ́ ẹ bá gbé oyin, tẹ́ ẹ bá gbé gbá oyin ó di dandan kẹ́ ẹ máa wá adùn sínú ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ni, kì í ṣe pé kẹ́ ẹ máa wá ìkorò sọ̀rọ̀ ọ̀ràn Yorùbá. ìkorò lẹ̀ ń wá kábíyèsí Aláàfin Ọ̀yọ́. ilẹ̀ Yorùbá tó ti ń tò Aláàfin ẹdẹ ẹ sì ń dàrú tẹnu èéfín lẹ́nu lára akéèmù yín ni. ẹ̀yin nìkan sọ, ẹ̀yin nìkan náà lẹ́ ń dá gbogbo ẹ̀rú. a sì sọ fún yín nípìnlẹ̀ bẹ́ẹ̀ bá rántí
a ní máròrò òkúròrò kí kò yànjọ máròrò Abímbọ́lá wà dé ẹrúrò ìjà àgbàlẹ̀ ń jà wá lọ síwájú ilẹ̀ Yorùbá ìjà àfinijoyè lẹ́ ń dù wá lọ síwájú ilẹ̀ Yorùbá kábíyèsí ọ̀nìrìṣà àrólé Oòduà Àjìgbèní bí àti àkún òun ń sáré bí ìran Yorùbá ó ṣe wà ní unity bí ìran Yorùbá ó ṣe wà ní ìṣọ̀kan bàbá ìwà gbìyànjú ìwà ń dá àwọn iléeṣẹ́ ribiti kalẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kàkà kẹ́yìn ọmọ ṣe bẹ́ẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ẹ dá láàfin Ọ̀yọ́ ó dẹ̀ mélòó tẹ́ ẹ ti lọ Àbújá báyìí ẹ kàn sáà ń kiri Àbújá ni Àbújá lẹ́sàn ń rè àtijọ́ tẹ́ ẹ ti wá lọ ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé kí lẹ ti mú bọ̀ fúnra Yorùbá àfìjà ìjà bí orò kàtígórì kan náà ni mo ka ìyẹn àtolúwo sí kàtígórì kan náà jọ sẹ́ra yín ni kí ló dé ẹ ti jẹ́ wọ́n máa fi ojú àbùkù ojú ẹlẹ́tẹ̀ẹ́ ká máa fi wo àwọn Ọ̀yọ́ and I want to bring this clear mo fẹ́ kó yé yín wípé ìyàtọ̀ wà gédégbé láàrin Ọ̀yọ́ àti Ìbàdàn àṣẹra wa àjọra wa ilẹ̀ Ìbàdàn àwọn ọba wa wọ́n lọ́pọlọ wọ́n ní làákàyè wọ́n lóye ọba tí yóò jẹ Olúbàdàn ọpọlọ rẹ̀ yóò ti kún fún làákàyè yóò ti kó àti wípé Ìbàdàn fi òmùgọ̀ ẹ̀dáwọn èéfì jẹ mọ́gàjí ẹni tó pé ní làákàyè tó mọ̀rọ̀ tó dáńtọ́nú ẹbí ní jẹ mọ́gàjí ńlẹ̀ Ìbàdàn ẹ wo bàbá mi tó gbéṣẹ̀ ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first k'Olódùmarè kó fọ̀run kẹ́ wọn ẹ wò wọ́n ẹ wo bàbá mi tó ṣẹ̀ṣẹ̀ gorí ìtẹ́ ọba Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà bóyá kí ilẹ̀ Yorùbá bóyá káfẹ́ kan padà ká jẹ́ gbogbo ẹni tí ọba jọba ká máa ti súnmọ́ ọjọ́ ogbó ká tó jọba bóyá gbà yẹn bóyá làákàyè tí wọ́n máa fi ṣèlú ó ti pé ó mà ṣe bí mo ṣe fẹ́ràn ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé tó ọyẹ ẹ̀dá lóhùn how many hours ultimatum lẹ ti fáwọn Fúlàní tí ń pààrọ̀ Yorùbá how many hours ultimatum lẹ ti fún ìjọba lórí òpópónà Ìbàdàn sí Ọ̀yọ́ Ọ̀yọ́ s'Ògbómọ̀ṣọ́ tó di pápá ẹkú how many hours ultimatum lẹ ti fún wọn fún wa lórí èèyàn wá ń fún bàbá yín bàbá tó bí yín lọ́mọ lọ́ọ̀ni Ọ̀ọ̀ni ẹ̀ ń ṣẹgbẹ́ yín pọ́nbẹ́ ẹ̀ ń sọ̀tàn wèrè ìtàn ránran àwa náà ṣe ń bá yín gbàtàn bá tiẹ̀ pèèyàn lónífura dàdàdà yín pà fún rẹ̀ mọ́ ni ká tiẹ̀ láwa wá bá yín gba ìtàn àlọ́ àpamọ̀ tẹ́ ń pa sọ́wọ́ ayẹkẹ́ tó fi kan gbogbo àgbáyé wípé no ìjà lẹ gbé wá sórí àpèrè gbé ìfẹ́ wa rárá gbé ìṣọ̀kan ìran Yorùbá wa rárá dìídì gbé wàhálà fìtínà ohun ìdààmú ilẹ̀ gbé wá sílẹ̀ kóòtù òjìire èéṣe kéde ń tọ́fà kéde ń tó dé àgbàlagbà kì í ṣe kí ló ń bà yí wà tágbàlagbà bá ti wá ń ṣe lágbálágbá lọ́jọ́ orí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ó jù yín lọ lọ́jọ́ orí ní ti à ń ṣáájú ẹni gorí àpèrè ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ó ṣáájú yín ó dèjì ní ti ká mọni láwùjọ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ó gbajúgbajà jù yín lọ ó dẹ̀ta nínú ká lówó ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ó ṣáájú yín nínú ká máa ṣe dáadáa síran Yorùbá ọba Babátúndé Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì ó ṣáájú yín kí ló wá dé ìlara yìí ti jẹ kí ló tẹ̀ ń lára rẹ̀
ọba Abímbọ́lá ojú kan náà la máa fi wẹ̀yìn àtọ́líwò kàtígórì kan náà lẹ́jọ́ fọ́ọ̀sì bá a bá ń purọ́ fún yín lókù bẹ́ẹ̀ bá rẹ́ni bá yín sòótọ́ ọ̀rọ̀ àwọn bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ lọ́ọ́ rèé pàrónú yín àtọ̀dọ̀fin tó bá ṣe pé lóòótọ́ o ọmọ Odùduwà àrífín ni o ọmọ lẹ́jẹ̀ náà ọmọ tí ń sọ̀rọ̀ sí bàbá rẹ̀ sárífín ńlá kọ́ ni ká ní bàbá bá jẹ́ ọ̀yájú bàbá ni ọyẹ́ ọ̀pàṣẹ pé kẹ́ ẹ kú lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ sì kú ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ sí bàbá rẹ̀ ayangaláì ẹ̀yin gángan kọ́ lójú lówó ọmọ Odùduwà ọmọ nìyí Ọ̀rànmíyàn ìlọ́gbẹ̀yìn gẹ́gẹ́ bá a ti bá wọn lÓdùduwà gbọ́kànbí ọ̀kànbí lọ́bọ̀rànmíyàn kí ló wá dé kí ni tó ṣẹlẹ̀ wákàtí méjìdínláàádọ́ta ó ti pé 48 hours kí lọ́kàn ṣé ẹ fẹ́ pa Ọ̀nìrìṣà ni kí ni tẹ́ ẹ fẹ́ fọ̀nìrìṣà bọ à ń dúró de release yín o today is 21st of August èmi Adébọ́lá ọmọ Omíyalé mò ń dúró de release yín Aláàfin ó ti ẹ̀ láàgì ń tọ̀ ní ṣe ó ní silence is the best answer silence is the best answer ẹ wá sọ̀rọ̀ ayé ń da láwàdà ẹ sọ̀rọ̀ ayé di bàbá àsàlà kábíyèsí Ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ Olódùmarè á túbọ̀ máa tì yín lẹ́yìn I can never forget nígbàgbé láéláé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ wípé àwọn nǹkan tó ti wà lọ́nà tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ yín wáyé ńlẹ̀ wá tún kọ. Àwọn àṣìṣe àwọn baba ńlá wa ilẹ̀ yín wá lẹ wá tún ṣe léyìí tẹ́ ẹ sì ń gbègbèsẹ̀ rẹ̀ tí gbogbo ọmọ Yorùbá náà sì fojú rí tá a lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé lóòótọ́ ẹ̀ ń gbègbèsẹ̀ rẹ̀. Ara rẹ̀ ni áwọ̀ tó ti lé ní over 30 years tẹ́ ẹ parí láàrin Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ pẹ̀lú ọba Adéyẹmí Àtàndá Ọláyíwọlá kẹta. Ẹ ṣàṣeyọrí lórí ẹ̀. Ẹ̀tọ́ gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá tínú ìran Yorùbá sì dùn pé ẹ dá ìfẹ́ padà sáàrin lọ́balọ́ba. Ẹ ta iyì àtògo ìran Yorùbá débi wípé gbogbo ọmọ Yorùbá inú wa sì ń dùn. Kábíyèsí Ọ̀nìrìṣà, sùúrù tó lódùmarè fún yín tẹ́ ẹ fi ń kẹ́sìn járí ẹ dákun ẹ má jẹ́ ó sú yín o. Ẹ má wo ti bàbá aláwàdà kẹríkẹrì aláwàdà bàbá àsàlà ìyẹn Aláàfin Ọ̀yọ́ wọn àmọ́ ń tọ́kàn ni wọ́n fi wọ́n jalè màmú wọn tó ń du sẹ́ríkì a sì ń bá sọ́kò fẹ́ gbà bí ọba gbà lẹ́rọ̀ yọ gbà lélẹ̀ mo fẹ́ bó kọ̀ ẹni ìtọ̀gọ́ òsè ìwọ ni bàbá fún gbogbo ìran Yorùbá pátápátá. Kábíyèsí Ọ̀nìrìṣà àtàníyìn tí over 60-something million Yorùbá tó ń dalẹ̀ sí. Mo fẹ́ kẹ́ ẹ rí Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ara àwọn tí ń da àtàn síyínlá. Ẹ má rorò
ọ̀rọ̀ tá a sọ f'Aláàfin Ọ̀yọ́ ńjọ́ kínní àná ńgbà tí ó goróyè nu pé márùrò òkúròrò kì í kó yàn jọ. ẹni tí ń wẹ́ni bàbá rẹ̀ jẹ lówó kò sígbà tí ò ní pàdé ẹni bàbá tiẹ̀ náà jẹ lówó. ẹni tí ń wẹ́ni jẹ bàbá rẹ̀ lówó kò sígbà tí ò ní pàdé ẹni bàbá rẹ̀ náà jẹ lówó. ó sì máa ń sọ lọ́pọ̀ ọ̀gbà wípé ìyá tó bí ṣòkòtò iná ló bí bùbá kí ẹ mọ́ yá. Aláàfin Ọ̀yọ́ ti ń yá o. ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ti ń yá. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ tètè mú ọba yín so. ẹ tètè ṣe kíni? ẹ tètè kí bẹ́ńdẹ́mọ́ ọba yín níkùn. ẹ jẹ́ wọn fetí gbéyàwó ọ̀rọ̀. ẹ jẹ́ wọn mọ̀ wípé kò sí ti ń jẹ́ empire mọ́. Ọọ̀ni is now the chairman of traditional council ní south àtilẹ̀ Yorùbá wa àtilẹ̀ Ìgbò. Ọọ̀ni lálága and no one can dispute that. mọ̀jà àgbọ̀ kan ò sí ń bẹ̀. àwáwí asán kan ò sí. bẹ́ẹ̀ bá wá fẹ́ jọ lórí ọlọ́ba ẹ lè jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ náà la gbọ́ interview kan. Aláàfin ní ìgbéraga o. ẹ̀yin bàbá wa náà lẹ́sìn ní ìgbéraga ó ní ìgbéra sánlẹ̀. ṣe kí ló dé tọ̀wọ́adé ọ̀kọ́ṣe lára igi ọ̀pọ̀tọ́? ṣe tí Ọ̀wọ́adé òwú àwòkọ́ṣe Aláàfin Ọ̀yọ́ tàná ìyẹn ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta. Ọ̀wọ́adé òwú wọ́n ríra wọn gẹ́gẹ́ bí a lè ṣe a lè wí. wọ́n ríra wọn gẹ́gẹ́ bí alpha and omega. wọ́n gbàgbé wípé Ọlọ́run ìbẹ̀rẹ̀ Ọlọ́run lópin. ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé ń sọ ìkó sí bàbá rẹ̀. ọba Akeem Abímbọ́lá ń ta epo sí aṣọ àlà bàbá rẹ̀. ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé ń da omi sára bàbá rẹ̀. àmọ́ mo fẹ́ kí ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé mọ̀ wípé òjò ń payọ̀ inú òrì ń dùn bọ́pẹ́ bóyá òrùn ọ̀ràn o níbo lórí ọ̀sà sí. ọmọ Yorùbá fẹ́ràn yín at the initial stage bẹ́ẹ̀ dọ́ba fúnra ara yín lẹ́ ń kírètì ọ̀tá fúnra yín o. mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀. ní ọ̀rẹ́dì àti bẹ́yìn ọmọ Ọ̀yọ́ sọ̀rọ̀ lórí empire àbí lórí ìtàn. àmọ́ mo ti sọ síwájú a kì í jogún ọ̀tẹ̀. àìjogún ọ̀tẹ̀ mẹ̀lẹ́kó. àìjogún èmi jùwọ́ ìwọ òjù mi. ẹ jẹ́ a máa jogún ohun dáadáa. ẹ jẹ́ a máa jogún ìlọsíwájú. ẹ jẹ́ a máa jogún ìdàgbàsókè. ohun tá a jogún nù. mo sọ yìí mo dúró náà lábala bẹun torí àsọjù ọ̀rọ̀ ní jíjà alẹ̀. àbí èyí tí mo sọ yọjọ́ jẹ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé. ẹ jẹ́ wá lọ sórí ọ̀rọ̀ Májàsọ́lá Àdìsá ọmọ Adéẹmọ. ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló wà lórí pé olóyè Sunday Igboho wọ́n ń káàkiri lọ́dọ̀ lọ́balọ́ba. yes, it needs his freedom. tá ìbá gbá olóyè Sunday Igboho ń sọ̀rọ̀ lórí Yorùbá nation mọ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́yìn àkàyàkà olóyè Sunday Igboho yìí ẹ̀yin ń bẹ pẹ̀lú mọ̀lẹ́bí yín. ẹ̀ ń rí fámìlì yín lásìkò tó wù yín nígbà tó wù yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́. ẹ̀ ń sùn lábẹ́ òrùlé yín
wọn àti ilé ìfowópamọ́ yín wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo ilé iṣẹ́ yín gbogbo. Ẹ dá lóhùn. Ọdún 4 sí òtó kọ́lóyè Sunday Igboho Òòṣà kọ́wọ́ òmìnira fúnra rẹ̀ ni. Bẹ́ni ta ni ó kíni lọ́yìn tó bá ṣẹ̀gú sọ́wọ́ tẹ́ni ta ní kọ́ fẹ́ni lójú tó bá fata sẹ́nu. Ó tó gẹ́ alùbàtà kì í dárin. Ẹ̀jí olóyè Sunday Igboho ọjọ́ wá gbogbo ọ̀nà tó bá fi lè rí òmìnira rẹ̀ gbà. Tó bá jẹ́ wípé ká dọ̀bálẹ̀ fáràrá òun náà lólóyè Sunday Igboho Òòṣà ó ṣe tí èrò òmìnira rẹ̀ gbà, ẹjọ́ ó ṣe bẹ́ẹ̀ mọ̀nà kàì. Bá a bá wà lómìnira ìlànà ṣe bó bá ṣe wù wá o. Bá a bá lómìnira kò sí ní tẹ̀yàn fẹ́ ṣe, wọ́n máa sọ́ǹgọ̀ èèyàn ni. Olóyè Sunday Igboho Òòṣà bá gbòmìnira ẹ̀, ìyẹn ó dà tó gún, ọbẹ̀ ó dà tó sè. Àti wípé ìjólóyè Sunday Igboho Òòṣà ti kéde fún yín pé òun ò ṣe Yorùbá Nation mọ́ ni. Ẹ wá bẹ̀rẹ̀ oríṣiríṣi akáti àṣẹ voice note. Wọ́n ní olóyè Sunday Igboho pa wọ́n káwọn má sọ̀rọ̀ Yorùbá Nation mọ́, káwọn kọ́kọ́ wá báwọn ṣe gbòmìnira kẹ́nẹ kan. Ìkòkò bàbá sásùn Tinubu ni president wa Yorùbá ní kákun lọ́wọ́ tó ṣe lẹ́ẹ̀kejì kẹ́nẹ kan àti bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ ayabara mòró jẹ, ẹ má jẹ́ á máa fi kà, ẹ má jẹ́ á máa fi bí sẹ̀sán oore. Ní tèmi Adémọ́lá ọmọ mi alẹ́ ní tí Igboho bá ṣe ni mo ṣe, torí ipasẹ̀ rẹ̀ ohun ẹnu rẹ̀ lèmi náà fi jígìrì tí mi fi bẹ̀rẹ̀ sí ní jà fún mìnira ìran Yorùbá. Ẹni tí ó bá ṣẹlẹ̀ rí èyàn ò lè bí, tí ó bá ṣẹlẹ̀ sí rí èyàn ò lè bí léèrè pé só ṣe ọ́ rí. Ẹni tí wọ́n dènà òmìnira rẹ̀ àti ibi léèrè pé káì só ṣe ọ́ rí. Jẹ́ ká fi ọ́ sínú bondage kó o mọ̀ bí ṣe rí. Ìgbà náà ọ mọ rírì Ọlọ́run. Ìwọ ń lọ ọ̀ ń jáde lásìkò tó wù ọ́, ò ń súnmọ́ ìyàwó rẹ lásìkò tó wù ọ́, ò ń jẹun lásìkò tó wù ọ́, ò ń ṣe lásìkò tó wù ọ́, ó wá ń dí òmìnira olóyè Sunday Igboho Òòṣà lọ́wọ́. Èmi fàsìkò yìí mo fi bẹ̀ yín ìyá mi bàbá mi, bẹ́ẹ̀ mo ń bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé olóyè Sunday Igboho Òòṣà ìṣọ̀tá yín o. Ẹ ti gbọ́ nínú àwọn messages tó ń pass bí ẹ ṣe ń káàkiri ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba, ọ̀rọ̀ ètò àgbólẹ̀ Yorùbá ẹ gbé fọlóyè Sunday Igboho Òòṣà. Kẹwàá rò bóyá yọ pọmọ rí àbí ò ní pọmọ rí. Ẹ̀yin lẹ́ẹ̀ mọ́tò tó yẹ kẹ́ ẹ dọ̀rùn lásì. Ẹgbádìí ẹ̀ta ẹ fowó rawó. Nígbà tẹ ládìí ọ̀pọ̀mọ rí. Àwo wa bí 100 ẹyin, ọ̀pá ẹyọkan ṣoṣo. Ẹyọkan táwó pa mọ́tò tó padà gbà lẹ́yìn àwò ṣe square one kọ́ ni. Olóyè Sunday Igboho Òòṣà ó nílò wa ní ìsìn ju báwa ṣe nílò rẹ̀ tẹ́lẹ̀ lọ, torí wípé ó ní nǹkan ṣe, òun ní olómìnira, òun ló nídìí òmìnira ẹ̀, ó nídìí freedom, ó nídìí kó wà ní òmìnira ara ẹ̀. Òmìnira ara ẹni là á kọ́kọ́ gbà ká tó gbòmìnira ìlú. Mo fọlọ́ ń bẹ̀ yín, ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀
pẹ̀lú bí olóyè Sunday Igboho sábà ní adoríkọ ká lè bá a tètè débi à ń lọ. òmìnira olóyè Sunday Igboho lèmi dúró fún báyìí o. ẹ jẹ́ a jọ jà bí ogun, ká jọ jà bí ìjà, kí má jà Sọ́lá Àdìsá ọmọdé ẹ mọ́ kó gbòmìnira. mo bẹ̀ yín ní o, gbogbo ẹ̀yin onítùkùtù ẹ lọ stop ṣe bẹ́ẹ̀ o. olóyè Sunday Igboho ṣàwù láwọn ò ṣe Yorùbá nation mọ́ o, bẹ́ẹ̀ wọn ò láwọn ọjà fúnra Yorùbá mọ́. ẹ má pààmù ọ̀rọ̀ wọn lọ síbi tí ọ̀yẹ. tí wọ́n bá ń kí Gómìnà Ṣèyí Mákindé, tí wọ́n ń kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ, kì í ṣe wípé bọ́yá wọ́n ti dalẹ̀ ìran Yorùbá o, kì í ṣe bọ́yá wọ́n ti sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ o. àmọ́ ẹjọ́ mìnira olóyè Sunday Igboho ṣá ẹjọ́ ya kíákíá la ṣe ń bẹ ààrẹ wa lẹ́ẹ̀kan sí. àpò àsùnwọ̀n olóyè Sunday Igboho ṣá ẹ jẹ́ wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. wọ́n ń tẹ́ẹ̀dì tá a fi lé lórí kò pààyàn, kò fipá báni lò pọ̀, kò dígunjalè. ẹ̀sùn rẹ̀ ọ̀kọjá wípé ń jà fún ìran rẹ̀ lórí wípé ẹ má bà oko àwọn ìran mi jẹ́ mọ́, ẹ má fipá bá wọn lò mọ́, ẹ má jí wọn gbé mọ́ láti máa béèrè owó tabua. and mind you, ẹ̀sán ké èmi náà ń jìyà kọ̀mọ̀dì torí mo lu ọ̀pọ̀lọpọ̀ oṣù nínú àhámọ́. dúdú alága Haruna, díẹ̀ Kọ́lá Adémọ́lá, Jamiu Noah Ọládélé, Lady K, Sulaiman, Ọpẹ́yẹmí, Àràoyè, Ọlá, ẹran létí àyòkù. màá rántí àwa 12 ńlá dèrò Àbújá k'Olódùmarè tó kó wa yọ pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá. àwa ti lómìnira, ẹjọ́ lóyè Sunday Igboho ṣá náà lómìnira. ẹ dákun mo f'Olódùmarè bẹ̀ yín, ẹ̀yin ọmọ Yorùbá, ṣe é lajúlẹ̀ kógun ó kó ìpínlẹ̀ Kwara lọ, ṣe é lajúlẹ̀ kógun ó kó àwọn ìran Yorùbá ní Kwara, kógun ó kó wọn lọ. oríṣiríṣi voice note ni mo ti rí gbà láti ìpínlẹ̀ Kwara. àmọ́ ẹ rí i pé mò ń pariwo, mo sì ń yé sọ, and it's an embarrassment, ìdójútì ńlá ní ń jẹ́ fún mi wípé kòtóhun ń dò yìí ká ni. ládùúrú bí mo ṣe ń bẹ̀bẹ̀, tí mò ń pariwo, tí mò ń lagun pé ẹ dákun, àwọn Àgbẹ̀kọ̀yà wa tí bàbá wa kékaka tí wọ́n fọwọ́ sí pé wọ́n máa dáàbò bo ìran Yorùbá lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n sì tẹ̀tì láti máa ṣe bẹ́ẹ̀, kí ẹ bá wa kún wọn lọ́wọ́. ẹ mọ̀ àmọ̀ rí nǹkan kọ̀ọ̀kan ní ṣe kíni ní náwó sí wọn. èyí oúnjẹ wọn ò rí, èyí àwọn nǹkan tá nílò náà wọ́n rí. alẹ́ àná wọ́n sì ń sọ fún mi pé àwọn ṣetán láti wọ Kwara. kódà bá mi kan mo sọ fún wa, mo ní ẹjọ́ agbègbè ibi tí àwọn èèyàn bí wọ̀nyí tí a ti ń dà wọ́n láàmú ní Ìfẹ́lódò, ẹ tó bá jó lórí wọn ń bẹ̀, ẹ bá wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí n fáwọn tó nílò rẹ̀, wọ́n fẹ́ lọ bẹ̀. Ọlọ́run nínú mi, èmi sì ń sọ, mo sì tó ń tẹnu mọ́,
ìwọ tó ń ṣe struggle ran Yorùbá nation láti fi kọ́rọ̀ jọ, iye ọ̀rọ̀ tó bá àwù kó jọ kò ní mọ́ ọ lọ́wọ́ dalẹ́. tó o bá sì fi tọ́ ọmọ tó o bá fi tọ́ yóò padà talé tó o bá kọ́ mọ́ ọ lórí ni. àmọ́ ìwọ tó o bá ṣe struggle ìran Yorùbá tinú tọkà gẹ́gẹ́ bí bàbá wa olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ó ṣe ń ṣe láì kówó, láì ṣe wàhálà, láì ní ọmọ Yorùbá láà, á ṣe débi èrè. I have nothing to take lórí wípé ẹ bá wa ran àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí lọ́wọ́. wọn àwọn eléyìí èsè warrior who warrior ha no, a lè máa tẹ́ pẹpẹ ń tán fẹ́ lórí ayélujára. fídíò kan táwọn kan gbé níbí ìjẹta, kódà mo pe bàbá mi, mo pe bọ̀dá mi Lájí Abbas, mo sọ fún wa that video is 2022. kò sí ń tọ́jọ́rú fídíò yẹn mọ́ ní òpópónà Lagos Ìbàdàn express road. Olódùmarè ti gbàkóso gbogbo bẹ́ẹ̀. Olódùmarè ti gbàkóso. àwa ń bẹ̀ yín, à ń rọ̀ yín, tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn, tẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ tara dénúdénú, tí ẹ ṣe wípé àfẹnujẹ́ ni, ẹ bá wa ran àwọn pípù wọ̀nyí lọ́wọ́. ẹlẹ́gbẹ̀rún kan, ẹlẹ́gbẹ̀rún méjì, ẹlẹ́gbẹ̀rún mẹ́ta, kò síye tẹ́ ẹ fún wọn tó kéré, kò sì síye tẹ́ ẹ fún wọn tó pọ̀ jù, torí àwọn nǹkan tá nílò pọ̀. wọ́n fẹ́ lọ Ìfẹ́lódùn nísìn. èmi rò pé by now gbogbo àwọn tó pera wọn ní jagunjagun nínú struggle tá à ń lò lọ yìí, ó yẹ ká ti máa gbúrò ọwọ́ wọn ní Kwara, nífẹ̀lódùn àtàwọn ibi táwọn pípù yìí ti ń sọṣẹ́ ni. ìtẹ̀mí nígbàgbọ́ nìyẹn. àmọ́ àwọn Àgbẹ̀kọ̀yà yìí làwọn ṣetán láti lọ. mọ̀ wá ń bẹ̀ yín, ẹ bá ń kún wọn lọ́wọ́, ebi ń pa wọ́n, so many things la need ni wọn ò rí. ojú gántì mi àti bàbá mi akékaka sọ̀rọ̀ torí pàdé òǹtà àjọ ṣe kọ́ yìí. mo wá ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, mo falálẹ̀ ilẹ̀ Yorùbá, ilẹ̀ kóòtù òjíire mi bẹ̀ yín, ẹ dákun. 09036 37 1643 09036 37 1643. mo mọ iye èèyàn tí ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí lóru tá a wà yìí lẹ́ni ọjọ́ Thursday yìí. mo mọ iye èèyàn tí ń wò mí. tí gbogbo iye èèyàn tí ń wò mí yìí bá dá ẹgbẹ̀rún kọ̀ọ̀kan, it goes a very long way. mo wá ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, gbogbo ìwọ tó o bá come across fídíò yìí lẹ́yìn tí n bá drop ẹ̀ tán tí mo ṣe tán, dákun tọrọ kọ́bọ̀ lọ́ba ní bá ń fi ràn wọ́n lọ́wọ́. 9036 37 1643 9036 37 1643 tàbí 02 69 20 9994 Wema Bank 9036 37 1643 Opay 02 69 20 9994 Wema Bank. ẹ wá máa indicate, ẹ bá wa fún pípù yìí ní nǹkan yìí. tẹ bá fẹ́ fún èmi ní nǹkan láàyè ọ̀tọ̀, ẹ indicate ẹ̀ pé omíyalé o, ń gbà o, fi ra dátà o, àfi dá sí ní tó ń ṣe o. asókù èjò òórùn ìgbìyànjú lèmi náà ń ṣe. owó ni mò ń ná, mo ṣe ń sọ̀rọ̀ yìí lóru yìí. epo ni mò ń lò, dátà ni mò ń lò, ó dẹ̀ níye tó cost. ìdí náà tí lè máa ṣe program every day, it costs a lot. 9036
36371643. OPay 0269209994. Wema Bank. Mo fọlọ́ ń bẹ̀ yín ẹ bá ń kó wọn lọ́wọ́ kẹ́ ẹ wá tó wo àrà ká tó fẹ́ lọ rèé dáńkó àrà. Ó ti bá bàbá mi akékaka sọ̀rọ̀. Olódùmarè ò ní fi yín lẹ̀ o. Òmìnira àrán Yorùbá lábẹ́ bó ti lè wù kó rí yóò wá sí ìmúṣẹ. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde olóyè Sunday Ìgbòho àyọ́palẹ̀ kàgbà sí ààfin ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second bàbá gbogbo Yorùbá olórí aládé káàfàtà ní ọjọ́ Friday 22nd August 2025 tá a wà nù rẹ̀ ẹ jẹ́ àtúyáyá kátúyàyà ká wá pàdé bàbá wa Sunday Ìgbòho Òòṣà lẹ́ẹ̀kan sí àwọn àtẹ́kọ̀ọ́yà wa ẹ bá ń kún wọn lọ́wọ́ kí bí mo ṣe ń parí ètò yìí kí n máa rí messages kí n máa rí alert. You can paste the receipt if you like on social media. Ìtẹ́mi máa ń jà ní pé Olódùmarè ọ̀sán fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹ ń bá fi Yorùbá Nation kọ́rọ̀ ọjọ́ ọ̀rọ̀ náà ò ní dalẹ̀ pẹ̀lú ẹ̀. Àmẹ́ ń bá ń ṣe dáadáa tí ń lonú kan Olódùmarè gbogbo ń tọ́ bá rí tọ́rọ́ kọ́bọ̀ kọ́ bá rí ń bẹ̀ yọ mọ́ lọ́wọ́. Thank you so much. I really appreciate every one of you and I'm rededicating my humble self to the loyalty of Yoruba Nation and bàbá mi Sunday Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Àárínilóde àbèrè àárínilóde àbèrè àárínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun ọbọ Sòkòtò kẹmbẹlẹ bíjà èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́ yàyàmọ́yà ìlú Òjó ìlú Àjàyí ìlú Ọpẹ́ Àgbé ìlú Ìbíkúnlé ìlú Ààrẹ Látòòsà. Ẹ wo ó dàbọ̀. I love you all. Yoruba Nation no going back.